Alainitiju ni Oyewọle yìí o, ọmọ bíbí inú rẹ̀ ló fún lóyún londo. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ òfin gbé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyewọle Àdámọ̀lẹ́kùn lórí ẹ̀sùn fífipábánilòpọ̀ àti fúnfún ọmọ bíbí rẹ̀ lóyún ọmọ ọdún 17. Àdámọ̀lẹ́kùn tó ń gbé ní ìletò Táyé ní Láfátù ní agbègbè Àjọẹ́ nípínlẹ̀ Ondo ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ìwádìí ti fi hàn pé arákùnrin Àdámọ̀lẹ́kùn ti bẹ̀rẹ̀ ìwà burúkú yìí látìgbà tí ọmọ náà ti wà ní ọdún 3. Àyẹ̀wò fi hàn pé ọmọ rẹ̀ ọ̀hún ní oyún ọ̀sẹ̀ 19 ti wà nínú rẹ̀ báyìí. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà ti wá kọ̀rọ̀jú sí ìwà burúkú yìí. Ó ní ìjìyà ńlá ló wà fún irú ìwà aláìnítìjú tí ọkùnrin yìí hù lábẹ́ òfin ilẹ̀ wa. Ó ní àwọn ti taari ẹjọ́ náà sí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìbálòpọ̀ fún ìwádìí kíkún. Ó wá rọ àwọn aráàlú láti tètè máa fi irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó àwọn ọlọ́pàá létí.